ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Tuesday August 4 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. ìyẹn oníràwọ̀ iná tó kànràn yẹn Aries tàbí láàrin March 21 sí April 20. ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ tó tún gbà kíyèsára ló jẹ́, látàrí pé ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí àwọn èèyàn àtìyàn kan bíyá nínú fámílì àbẹ́yìn tẹ́jọ́ ń gbélé kẹjọ fẹ́ ní gbọ́nmi sí omi ò tó bí ìfàǹfà tó máa jọ mọ́ ọ̀rọ̀ lọ́jọ́ sí tòní. Ó ṣeé ṣe kẹjọ wẹ́wẹ́ kó ṣẹlẹ̀ nínú ilé yín gangan lọ́jọ́ tòní, bóyá láwọn èèyàn àti olólùfẹ́ yín ni tàbí láwọn èèyàn àti fámílì mẹ́mbà kan lọ́jọ́ sí tòní. Ẹ kíyèsára lọ́jọ́ tòní o, níyàn kan bá gbé ọ̀rọ̀ wá bá yín, ẹ ṣọ̀rọ̀ dá sí lọ́jọ́ sí tòní, pàápàá tó bá ti jọ mọ́rọ̀ fámílì àbọ̀rọ̀ mọ̀lẹ́bí, kó má jẹ́ pé ó máa padà ní lábájá nǹkan tó sọ lélẹ̀ tó ṣe pé nǹkan tẹ́ sọ báyìí ló máa fẹ́ mú sọ́wọ́. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára púpọ̀ ló jẹ́ láti fi fálẹ̀ mọ̀ṣẹ́ yín, torí tẹ́ bá yí fálẹ̀ mọ̀ṣẹ́ sí lẹ́ṣẹ̀ ráǹfààní àtòrí gbámú sí léni gangan. Ọ̀rọ̀ sísọ yín ó jẹ́ nǹkan tó ṣe pá fìdí múlẹ̀, tó ṣe pé ó máa ṣàpù dáadáa, á jẹ́ tó ṣe pé àwọn èèyàn fẹ́ tẹ́tí gbọ́ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n tó bá ti di pé bóyá nǹkan tó jọmọ́ ti fámílì mẹ́mbà yín àbí àwọn èèyàn àti èèyàn tẹ́jọ́ ń gbénu lé, ẹ kíyèsára pẹ̀lú ọwọ́ sísọ lásìkò yìí o, kó má jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ sọ ó máa padà lọ wú jáde tó bá dọjọ́ ọ̀la pé lábájá ló sọ báyìí nígbà báyìí, tàmẹ̀dù ló wí báyìí nígbà báyìí. Ó sì ṣeé ṣe lọ́jọ́ tòní kéèyàn kan tó jọmọ́ fámílì kó wà nù challenges kan tó ṣe pé ẹ̀yin lè máa fẹ́ dìde fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ tòní, bóyá látara ọ̀rọ̀ tẹni náà sọ níbi láti fi gbìjẹ́ ẹni náà. Gbogbo nǹkan báyìí lè ṣẹlẹ̀ lọ́jọ́ sí tòní, ṣùgbọ́n ní bápánbárì ọ̀rọ̀ ara yín gangan ní kẹ́ jẹ́ kó ka yín lára ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ẹ má jẹ́ kí nǹkan míì ka yín lára rẹpẹtẹ bí ọ̀rọ̀ ara yín. Ẹ má rẹ̀rẹ̀ lórí ìlérí kẹ́ wá fà sí yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ fẹnu pọ́n jáyé lé torí ẹnu yín báyìí lè fi ríre lé ní, bẹ́ẹ̀ sì ni tẹ́ bá fi dá sí nǹkan tí ó kàn yín lọ́jọ́ tòní ó lè kọ́ sí issue ní ọjọ́ iwájú. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní adára tẹ́ bá fọgbọ́n ṣe tí ẹ ti fẹ́lẹ̀ ṣe. Ọjọ́ ìjọyọ̀ tó ṣe pé ẹ ní láti rí dájú pé ẹ polówó ọjà yín, ẹ pọ́n nǹkan yín lé, ẹ polówó sáfíìsì yín, gbogbo nǹkan kí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tó ń gbà wọlé, ẹ rí dájú pé ẹ dọ́nu dáadáa lé lórí. Bákan náà sì rí ó ṣeé ṣe káwọn conversation tó tún lè bíire, tó lè bówó, tó lè bíọ́lá, ó ṣeé ṣe kó wá lọ́jọ́ tòní. Funniest thing wà ní pé eléyìí gan lè wáyé láti inú family, ṣùgbọ́n èyí tó ti fẹ́ wáyé ní ayé ẹ̀gbọ́n àbábúrò yín, ìyẹn sibling yín, kì í ṣàyè bóyá ìyá àbí bàbá àbí extended family rárá bí ọmọ ìyá yín, ẹ̀gbọ́n àbábúrò. Ó ṣeé ṣe kí àwọn conversation kan wáyé tó ṣe pé ara yín máa yá gágá láti dá sí. Gbogbo ẹ̀ tẹ́ bá dá sí lọ́jọ́ tòní, ẹ ṣọ́rọ̀ dá sí dáadáa lọ́jọ́ tòní. Èyí tẹ́ bá rí pé ó lè ṣe yín láǹfààní tí ó sì ní padà mú issue wá lọ́jọ́ iwájú, òun ni kí ẹ dá sí. Ẹ fi ọpọlọ gbé ọ̀rọ̀ kalẹ̀ lọ́jọ́ tòní. Ẹ má kàn sọ̀rọ̀ lójijì tó máa padà bí issue tó bá dọjọ́ iwájú. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ dáadáa. Tẹ́ bá ní ìrẹ̀lẹ̀, tẹ́ fọgbọ́n ṣe, tẹ́ fẹ̀lẹ̀ ṣe, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín kò wá predictable pé yóò dára tó, ṣùgbọ́n ṣeé ṣe kí ó dára tí ẹ bá fọgbọ́n ṣe. Ìrìwó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpàlámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ẹ máa ní ẹ̀bùn ìmísí dáadáa lọ́jọ́ sí tòní. Ọkàn yín máa free. Ẹ máa láwọn nǹkan tó ṣe é pé yóò máa sọ sí yín lọ́kàn, tó ṣe pé tẹ́ bá sì ń tẹ̀lé á máa ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ sí tòní. Ẹ máa wá highly spiritual, ẹ sì máa wá highly gifted lọ́jọ́ tòní. Ẹ máa wá imaginative, bí ìgbà pé gbogbo nǹkan tẹ́ bá ń wòye sí, bí ìgbà pé àwọn nǹkan náà ti fẹ́ ṣe ló máa rí. Èyí ni ẹ fi dream dáadáa, ẹ fi ronú jinlẹ̀ nípa nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ fọ́jọ́ iwájú, báwo lọ́jọ́ iwájú yín ṣe fẹ́ rí. Ẹ fi àṣàríwòye sí nípa rẹ̀, kí wá bẹ̀rẹ̀ sí múra láti ṣiṣẹ́ tọ́ ló dára, kí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé ọjọ́ ẹ̀mí ni, ní láti máa fẹ̀mí darí gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pátápátá. Ẹ gbọ́dọ̀ kúkúrú gbégbèsẹ̀, ẹ gbọ́dọ̀ kánjú gbégbèsẹ̀ rárá lọ́jọ́ tòní, láì jẹ́ pé ẹ fara balẹ̀ dáadáa. Ó dára lórí ọjọ́ tòní kẹ́ fi ṣèwádìí lórí àwọn nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ gbé ní ìgbésẹ̀ tó jọmọ́ ìgbésẹ̀ ńlá lásìkò yìí. Ẹ jẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ọjọ́ tí ó dára ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò àwẹ̀ tẹ́ bá mọ̀ ọ́ lò. Mọ̀ tẹ́ bá mọ̀ ọ́ lò, ẹ kò máa rí pé bóyá ẹ ní mood swing lọ́jọ́ tòní tó ṣe pé ẹ máa dunú díẹ̀, kára ìwà para nǹkan yín díẹ̀, ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ nǹkan tó ń fà rárá. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, kẹ́ mú sùúrù lò. Èní ọ̀ṣọ́jọ́ tẹ̀lé fi pariwo rárá, ó lè máa gbé ọ̀pọ̀lọpọ̀ yín nínú bí ìgbà pé àjẹǹtì ẹ̀wà play orin, jẹ́ǹtì ẹ̀wà gbọ́ mísíkì. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí nǹkan bí ariwo, ìdákẹ́rọ́rọ́ lọ́jọ́ tòní fẹ́, ìsúnmọ́ Ọlọ́run lọ́jọ́ tòní fẹ́. Ẹ wá àkókò láti ṣe prayer dára, kẹ́ rí dájú pé ẹ gbọ́lẹ̀ dáyé mú, kẹ́ súre dáadáa lọ́jọ́ sí tòní. Tẹ́ bá sì ń fẹ́ mi darí gbogbo nǹkan pátá, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á sì dára, tẹ́ bá finú tẹ́nikẹ́ni yàtọ̀ sí ohun tó ń sọ sí yín lọ́kàn. Ìrìwó wá lè wọlé fún yín dáadáa lénìí náà pẹ̀lú, tẹ́ bá tẹ̀lé bí a ti ṣe wí.
píṣì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kù ìṣẹ́jú 5 ní àárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀jọ́ ìdùnnú. Ọjọ́ rere gbà lọ́jọ́ ìjẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé àǹfààní kan máa sílẹ̀ látara akitiyan tẹ́yìn fún alára yín ṣe. Connection kan máa wáyé lọ́jọ́ tòní tó ṣe pé ẹ̀yin lè máa fẹ́ nawọ́ grab opportunity connection náà lọ́jọ́ ti tòní. Àárín ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín á dùn yùngbà alárin yín dáadáa lọ́jọ́ ti tòní. Ara yín á yá gágá lọ́jọ́ tòní látàárọ̀ títí dáṣálẹ́. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ìdùnnú àtayọ̀ báyìí lè máa fi lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ lọ ara yá gágá yẹn lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Opportunity máa fly around dáadáa lọ́jọ́ tòní. Àwọn tẹ́ bá wọn pé bóyá ẹ nílò wọn lọ́wọ́ wọn, ẹ lè béèrè fún lọ́jọ́ ti tòní. Ẹ má ṣe ṣe pé mo lè ṣe lémi nìkan. Ọ̀dọ̀ akitiyan tẹ́ bá ṣe fún yàn lọ́jọ́ tòní, wọ́n máa reward yín o. Ẹ máa rí reward látara akitiyan tẹ́ ṣe fún yàn lọ́jọ́ tòní. Ọjọ́ ọjọ́ tó dára ló jẹ́ tó ṣe pé ara yín yá gágá. Inú yín á dùn, ẹ máa bá àwọn èèyàn ṣe. Ẹ máa ráwọn èèyàn dúró tì yín ní ààyè iṣẹ́ gan. Àwọn tó jẹ́ colleague yín wá support yín dáadáa, wọ́n á dúró tì yín láàyè iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní àwọn èèyàn máa mọ rírì akitiyan yín ní àwùjọ lọ́jọ́ ti tòní. Àyíkáyè tẹ́ bá wà, ẹ lo ipá àtakitiyan yín lọ́jọ́ tòní. Ẹ máa ní energy yẹn lò lórí ohunkóhun kí gbogbo ẹ̀ lè gún régé kó lè lọ dáadáa. Ìgboyà yín náà ẹ lò lórí ohunkóhun kí gbogbo ẹ̀ lè gún régé kó lè lọ dáadáa. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó gan lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé tẹ́ bá tètè close ibi iṣẹ́. Ẹ wá lákòókò àti ìgbà pẹ̀lú àwọn tẹ́jọ wà community. Ó ṣe kẹ́ ní ipa àtakitiyan kan tẹ́ fẹ́ kó ní community yín láyìíká yín lọ́jọ́ tòní tó ṣe pé àwọn èèyàn máa bàbàrà ẹ̀ dáadáa púpọ̀. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ tó dẹ̀ gbà kíyèsára ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nù yín ó ṣe é ṣe lọ́jọ́ tòní kí ẹ fẹ́ ní àwọn kan tó jọ mọ́ ẹjọ́ ní ààyè iṣẹ́ lọ́jọ́ ti tòní o. Ó ṣe é ṣe káwọn kankan fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó ṣe pé fẹ́ mú yín máa wò pé lágbájá báyìí lórí báyìí kọ́ lórí tí lè máa fẹ́ bí stress fún yín. Ó lè jẹ́ àwọn ọmọọṣẹ́ yín ló máa fẹ́ fún yín ní stress ṣe dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé ẹ fẹ́ rojọ́ dáadáa ní ààyè iṣẹ́. Ó sì lè jẹ́ ọ̀gá ibi iṣẹ́ kan ló máa fẹ́ fún yín stress lọ́jọ́ tòní. Nǹkan tó ṣàmà bí ẹjọ́ àbí àwọn ọ̀rọ̀ sísọ àhesọ ọ̀rọ̀ ó ṣeé ṣe kí ó fẹ́ wáyé lọ́jọ́ tòní ní ààyè iṣẹ́. Ẹ fọgbọ́n ṣe ẹ̀fẹ̀ lè ṣe lọ́jọ́ tòní. Ẹ má sọ̀rọ̀ kọjá límìtì. Ẹ sọ̀rọ̀ níwọ̀ntúnwọ̀nsì lọ́jọ́ tòní ló dára. Tó wá máa gbé yín lẹ́nu jó lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ á máa gbé yín nínú, á máa gbé yín lọ́kàn bí ìgbà pé sọmí lọ́jọ́ tòní. Ẹ wá jẹ́ kí ọpọlọ yín kó ṣiṣẹ́ ju ọ̀rọ̀ ẹnu yín lọ lọ́jọ́ tòní o. Kọjọ́ tòní líle bí ẹ ṣe ń fẹ́. Ẹ kíyèsára dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ lọ́pọlọ pípé ló dára ju kí ọjọ́ rẹpẹtẹ lọ kí gbogbo nǹkan lè rí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ tòní. Wá sí wàhálà ara lọ́jọ́ tòní o. Iṣẹ́ yín ni kẹ́ wò gẹ́gẹ́ lọ́jọ́ tòní. Kí iṣẹ́ yín lè lọ bó ṣe yẹ kó lọ. Ẹ má jẹ́ kí nǹkan kan ba iṣẹ́ yín jẹ́ rárá lọ́jọ́ tòní. Èèyàn kan lè wà níbi iṣẹ́ yín lénìí tó ṣe pé á fẹ́ máa lo ìlara tàbí ìbínú lórí ọ̀rọ̀ yín lọ́jọ́ tòní láti fi sabotage plan yín, láti fi dojú yín bolẹ̀ lẹ́nu iṣẹ́, láti fi jẹ́ kó máa rí yín nírìí pé lágbájá yẹn ni kò dáa. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Tẹ́ bá ti sọ̀rọ̀ àsọjù, gbogbo nǹkan yìí ó máa padà calm down tí ò ní sí wàhálà, tí ò ní sí dààmú. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ti ní secret, gbogbo nǹkan yìí máa wọlé pátápátá tí ò ní sí issue rárá. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Ṣùgbọ́n iṣẹ́ yín lè rí bákan. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á wá dára. Ire owó náà lè rí bákan. Ó sì lè wọlé fún yín bákan méjì ní lọ́jọ́ tòní. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ ìyọjọ́ ayọ̀jọ́ ìdùnnú. Ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé máa gbúrò kiri, máa dùnnú ẹ̀ sì máa yọ̀. Tó ṣe pé àǹfààní lè wọlé fún yín láti fi kíbi lọ́jọ́ tòní. Ọjọ́ ìdùnnú lọ́jọ́ ìjẹ́ o. Tó ṣe pé gbogbo nǹkan yá dùn yín gbà lọ́jọ́ sí tòní. Nǹkan yá búrẹ́kẹ́ sí. Ẹ máa láwọn ìmọ̀ kan dáadáa lọ́jọ́ tòní tó ṣe pé àwọn ìmọ̀ náà máa wọ̀nyí lọ púpọ̀. Bákan náà sì rèé, àwọn èèyàn máa jẹ nínú omi ọgbọ́n àtomi ìmọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ máa fáwọn kan lámọ̀ràn lọ́jọ́ tòní tó ṣe pé àmọ̀ràn tẹ́ bá fún wọn ó máa jẹ́ kó feel relief dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa wà highly brilliant, highly intelligent. Ẹ máa ní deep knowledge lọ́jọ́ tòní. Ẹ máa tún expose sáwọn kankan lọ́jọ́ tòní tó ṣe pé á jẹ́ nǹkan ìyàlẹ́nu pé àmútẹ̀ ti mọ kíní ìṣá, àmútẹ̀ ti mọ pàǹpàǹ ìṣá. Àwọn nǹkan tẹ́ bá mọ̀ lásìkò yìí, ẹ rí dájú pé tó jẹ́ pamọ́ sí ọwọ́ àlàáfíà yín kẹ́bẹ̀ẹ́ sí mú lò. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá mọ àwọn kankan lásìkò ìtẹ̀wọ̀n pé ó lè benefit àwọn ẹlòmíì. Ẹ láǹfààní àti share nǹkan náà káàkiri gbé lágbájá. Báyìí ni kíní ìṣe lọ, báyìí ni kíní ìṣe lọ, káwọn náà jẹ́ àǹfààní rẹ̀. Èyí máa jẹ́ nǹkan tó ṣe kó bí reward ńlá fún yín. Kó sì appreciate ẹ̀ dáadáa púpọ̀. Èyí pọ̀ lè tẹ̀yìn gan lólobó information mi tó bá máa ràn yín gan lọ́wọ́. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi rí dájú pé ẹ focus lórí nǹkan yín torí ẹ máa wà brilliant. Ẹ lo determination t'Ọlọ́run bá ti fún yín tẹ́lẹ̀. Ẹ lò lọ́jọ́ tòní láti rí dájú pé àwọn nǹkan ńlá lábẹ́ opportunity èyíkéyìí tó bá wọlé, ìbájẹ́ opportunity lóyìnbó, ìbájẹ́ opportunity ìrìnàjò kan, ìbájẹ́ opportunity èyíkéyìí, ẹ rí dájú pé ẹ lo determination yín láti rí dájú pé achieve ẹ. Ẹ sì ṣiṣẹ́ lé lórí lọ́nà tó máa gbà wọ́n láì fún yín lọ́wọ́. Ọjọ́ ìyá lọ bó ṣe yẹ kó lọ fún yín. Iṣẹ́ yín á lọ dáadáa. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára.
èrè owó gan lè wọlé fún yín lénìí. Light yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́. Ọjọ́ tó ṣe pé intimate èèyàn tó lólùfẹ́ yín á dìpọ̀ dáadáa lọ́jọ́ ti tòní o. Gbogbo ohun tó bá dàbí ìgbà kó dàbí àwọ̀ láwọn èèyàn tó lólùfẹ́ yín tẹ́lẹ̀ ó ṣe gbogbo ẹ̀yànjú lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ọjọ́ tó dùn ọjọ́ tó láyìn ló jẹ́ tó ṣe pé ó ṣe kí ẹ wo àwọn kankan láròjinlẹ̀ tó ṣe pé wàá máa wò pé àwọn nǹkan yìí nídìí kí n ṣàtúnṣe lé lórí. Ó ṣe kí ẹ fẹ́ ní àwọn transformation kan nígbèsè ayé lọ́jọ́ tòní. Ó dára léni kẹfì àròjinlẹ̀ nípa life yín, ẹ wò nípa past yín, ẹ wò nípa present, ẹ wò nípa future yín, ẹ wò àtúnṣe tẹ́ ẹ̀ ń fẹ́ fúnra lára yín, bóyá nínú ara yín ni, bóyá nínú ìwà yín ni, bóyá nínú ìṣe yín ni, bóyá láyìíká yín ni. Gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ kó yí padà káyé yín lè túbọ̀ rọrùn sí. Ẹ rí dájú pé ẹ ṣe lásìkò yìí àti ní pàtàkì àsìkò yìí àwọn nǹkan míì ló máa sọ sí yín lọ́kàn bí ìgbà pé ẹ máa lé bí owó bí nǹkan lẹ́ẹ̀ máa lé lásìkò yìí tó ṣe pé ìyẹn lá máa wà lọ́kàn yín púpọ̀. Ẹ máa ní àwọn transformative thought kan bí ìgbà pé jẹ́ ń gbèrò ńgbà mi kúrò níbí báyìí, jẹ́ ń gbé lọ síbí báyìí. Ọjọ́ tòní ọjọ́ tó dára láti fi ronú jinlẹ̀, láti fi introspect, láti fi mú nǹkan kan jáde tó lè mú káyé ní yípadà ni. Ọjọ́ ìwájú ọjọ́ tó ṣe pé ìbáṣepọ̀ yín àtàwọn àna yín á gún régé dáadáa lọ́jọ́ ti tòní o. Bẹ́ẹ̀ sì ni ó ṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹ́ ní higher libido dáadáa. Ó sì dára kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín. Ẹ̀yin tẹ́ jẹ́ single kò dára kẹ́ welcome olólùfẹ́ tuntun lọ́jọ́ tòní. Kó má jẹ́ pé olólùfẹ́ tuntun tẹ́ bá welcome yín bí ìgbà pé stranger lẹ́jọ́ rí tẹ́ bá padà fẹ́ra yín kẹ́ sára púpọ̀. Ọjọ́ tòní sì ìjọba tó ṣe pé ó ṣe kẹ́fẹ́ máa let go àwọn kankan tí èèyàn kan ti ṣe fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹni tẹ́jọ́ àpapọ̀ ni, bóyá ẹni tó ṣe pé ẹjọ́ ń daṣẹ́ papọ̀ ni. Ó ṣe kí àwọn kankan tí wọ́n ṣe fún yín kẹ́fẹ́ máa wò pé wò mo fojú fọ̀dá mo ti forgive ẹ̀ mo ti gbàgbé pátápátá kò sí wàhálà kò sí ìdààmú mọ́. Ọjọ́ ìjọba tó ṣe pé ó dára láti fi free ara ẹni kó lọ gbogbo nǹkan tó dàbí ẹ̀ṣẹ̀. Ọ̀nà tẹ́ bá dẹ̀gbà ṣèyàn náà lọ́jọ́ tòní ó dára púpọ̀ kọ́pọ̀lọpọ̀ yín kí ẹ tọrọ àforíjì lọ́wọ́ Olódùmarè ọba tó dá yín àti lọ́wọ́ ẹnikẹ́ni tí ẹ bá ṣẹ̀ lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ fún yín o. Iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Èrè owó gan lè wọlé dáadáa fún yín lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́ o. Tó ṣe pé ọ̀rọ̀ ìṣẹ́ yín ó lè rí bákan, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà ó lè rí bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni owó náà lè wà affected díẹ̀ lénìí ṣùgbọ́n ẹ rí dájú pé calm down kẹ́ kíyèsára. Tẹ́ bá lè tẹ̀lé àwọn guideline ní ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ. Lákọ̀ọ́kọ́ náà ẹ mọ̀ dájú pé ó ṣeéṣe kí èèyàn fẹ́ rojọ́ yín láìdá níbi iṣẹ́ lọ́jọ́ tòní o. Ẹ má wulẹ̀ wo bẹ̀ rárá. Fìlà tẹ́ máa dé lọ iṣẹ́ lénìí fìlà má wo bẹ̀ ni. Èèyàn lè fẹ́ stress yín púpọ̀ lọ́jọ́ tòní láàyè iṣẹ́ látara ríro ẹjọ́ mọ́ta yín lẹ́sẹ̀ àbí dídùn nǹkan tí ọ̀tá yín ò ṣe mọ́ yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣe prayer kẹ́ tó kù ọ̀nlé kí gbogbo ilé kó má bàa wáyé. Ọjọ́ tòní ẹ kíyèsára púpọ̀. Bákan náà èèyàn tó lólùfẹ́ yín ó lè rí bákan látàrí pé ó ṣeéṣe kí wọ́n fẹ́ máa feel bákan nípa yín tàbí kí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí ọ̀tá wọn tó ṣe pé ẹ̀yin lẹ́ẹ̀ máa fẹ́ máa wò pé aláwájá kí ló ń ṣe ẹ̀yà máa wọ̀rí ó yá kíní kan tẹ́ máa fẹ́ máa joyè ẹni tí yóò máa pẹ́ tí wọ́n púpọ̀ lọ́jọ́ ti tòní tàbí kẹ́ẹ̀kan máa rọ àwọn èròǹgbà kan sí yín pé láwájá báwo ló máa ṣe báyìí tàbí báwo ló máa ṣe báyìí tó ṣe pé nǹkan tẹ́yìn rò pé nǹkan yẹ ó right bí mo ṣe ń ṣe yìí táwọn máa rò ní ìwé pa irọ́ òun ṣàkóbá fún mi táwọn lè take nǹkan personal rẹpẹtẹ lọ́jọ́ tòní ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ ti tòní o. Nǹkan tó máa bí ẹjọ́ tó máa bí wàhálà níbi iṣẹ́ yín ni àbí nínú ilé yẹn kíyèsára. Bákan náà sì rèé ó ṣeéṣe kí ọ̀rọ̀ iṣẹ́ kó máa fà yín kí relationship yín náà kó máa fà yín lọ́jọ́ tòní kẹ́ máa wò pé èwo mo fẹ́ gbámúnú méjèèjì. Èyí tó dára púpọ̀ náà ni pé kí ẹ balance méjèèjì o. Tẹ́ bá lọ síbi iṣẹ́ ẹ focus lórí iṣẹ́ ẹ má gbé wàhálà ibi iṣẹ́ lọ sí ilé. Èyí tó bá sì ń ṣẹlẹ̀ nílé ẹ jẹ́ kó mọ nílé ẹ má gbé lọ síbi iṣẹ́ kí gbogbo ẹ lè balance kó lè lọ bó ṣe yẹ kó lọ gẹ́gẹ́ bí ìràwọ̀ yín ṣe jẹ́ sign of balance. Ẹ lo balance yẹn lọ́jọ́ tòní kí gbogbo ẹ lè rí bí ẹ ṣe ń fẹ́. Iṣẹ́ yín lè rí bákan lénìí tẹ́ bá fọgbọ́n ṣe. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà lè rí bákan tẹ́ bá fọgbọ́n ṣe. Owó náà lè wà affected lọ́jọ́ tòní pẹ̀lú píìsì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ẹ máa láwọn kankan tó ṣe pé yóò máa wọlé bí àwọn táàsì kọ̀ọ̀kan lọ́tùn lósì. Ó dára púpọ̀ kẹ́ arrange ara yín o kẹ́ rí dájú pé ẹ jẹ́ kí iṣẹ́ pa yín lórí ju bó ṣe yẹ lọ. Ẹ ṣiṣẹ́ yín ṣiṣẹ́ ń tẹ̀lé ẹ máa rush ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní lórí ohunkóhun. Ẹ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ kó má jẹ́ pé àwọn ìgbésẹ̀ tẹ́ máa gbé mistake á máa pọ̀ ńbẹ̀. Distraction dẹ̀ tún lè pọ̀ púpọ̀ fún yín lọ́jọ́ tòní lórí àwọn kan tẹ́ ń gbèrò láti ṣe ń gbà mo fẹ́ ṣe gbà mo fẹ́ ṣàwó. Distraction lè pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ dúró ṣinṣin. Ẹ rí dájú pé ẹ wá bẹ́ẹ̀ fẹ́ clear distraction yẹn ìwé ẹ fẹ́ focus lórí nǹkan kí nǹkan tí ẹ fẹ́ ṣe tó ṣe pé ó máa múre wá tó ṣe pé ó máa mówó wá. Ọjọ́ tòní sì rèé ẹ̀yin tó ṣe pé ẹ̀ ń go through àwọn challenges bíi health challenges ẹ rí dájú pé ẹ falẹ̀ mọ́ dáadáa
kó má di nǹkan tó máa di ìrántọ́ ẹ kíyèsára púpọ̀ ọjọ́ ìjọba tó ṣe pé ẹ máa bísí púpọ̀ bísí yẹn sì ó ṣe ṣe kó bí owó kó bí ire fún yín lọ́jọ́ tòní ṣùgbọ́n tẹ́ bá ti procrastinate tẹ́ sì gẹ̀ẹ́sẹ̀tì nǹkan yín tí ẹ rọ́ọ̀ṣì ju bó ṣe ẹ lọ tẹ́ ṣe létòlétò ẹ máa padà ṣàṣeyọrí láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba ṣẹ̀yìn á lọ bó ṣe kó lọ àṣepẹ̀yìn àti olólùfẹ́ yín á dára ire owó lè wọlé fún yín lénìí bí ìjì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 11 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe pé ẹ máa rí nǹkan dùn ẹ máa rí nǹkan ayọ̀ dáadáa lé ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kó ṣe pé gbogbo nǹkan tẹ́ bá gbé kalẹ̀ kó di nǹkan táwọn èèyàn máa tẹ́wọ́ gbà lọ́tùn lósì àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín púpọ̀ ẹ̀ràn ọ̀fẹ́ yín á lè kàn sí lọ́jọ́ tòní àwọn èèyàn adáyé mọ̀ sí yàtọ̀ wọ́n á fún yín recognition tẹ́ ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sì ló ṣe ṣe kí àwọn èèyàn kí wọ́n ṣe round of applause fún yín lórí àwọn nǹkan tó ṣe pé ẹ̀ ń ṣe lásìkò yìí ní ààyè iṣẹ́ tó ṣe pé wọ́n ń gbé lágbájá yìí ó ń gbìyànjú ẹ̀ túbọ̀ ta ipá pàtàkì sí wọn ní ibi iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní torí ẹ máa wà creative ẹ sì máa wà intelligent dáadáa lọ́jọ́ tòní ọpọlọ yín á jí pépé ẹ lo gbogbo nǹkan wọ̀nyí lọ́nà tó máa gbà wọ̀nyí lọ́wọ́ ẹ showcase talent yín fáráyé aráyé fẹ́ rí lọ́jọ́ tòní tó sì jẹ́ pé tó bá rí wọn á gbóríyìn fún yín tó sì ṣe ṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹrí ìwọ́dù dáadáa lọ́jọ́ tòní látara akitiyan tẹ́ ẹ ṣe ẹ ṣàkitiyan dáadáa ẹ má ṣe gbéraga rárá ẹ sì má ṣe mẹ́lẹ́ rárá ẹ kíyèsára púpọ̀ ẹ wà á dúró kìn ẹ má ṣe ṣe ń pé ẹ ń bùgà rárá àbí ẹ ń gbéraga rárá o kó má bàa bí kó lọ bá gbọ̀ nǹkan jẹ́ pátápátá ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú nǹkan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní gbogbo nǹkan lè lọ bó ṣe kó lọ ṣẹ̀yìn á lọ dáadáa bá ṣe pẹ̀yìn àti olólùfẹ́ yín á dára ire owó lè wọlé fún yín dáadáa lénìí yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ ìpele òkú Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ yìí ọjọ́ tí ó gbà kíyèsára ló jẹ́ ọjọ́ tó ṣe pé àárín àti olólùfẹ́ yín ó lè rí bákan lọ́jọ́ tòní o ó ṣeéṣe kí wọ́n fẹ́ sọ̀rọ̀ tako yín tàbí kẹfẹ́ ní fanfà tẹ́jọ́ máa bára yín fà púpọ̀ lọ́jọ́ tòní tó ṣe pé ó lè fẹ́ bí yanpanyanrin díẹ̀ kẹ́kẹ́ sára púpọ̀ ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní pàápàá nínú ilé yín gangan yín tẹ́ bá lọ síbi iṣẹ́ tẹ́ bá wà nínú ilé pẹ̀lú olólùfẹ́ yín ìjà lè wáyé láàrin yín àìgbọ́ra-ẹni-yé lè ṣẹlẹ̀ ọ̀rọ̀ kékeré lẹ máa sọ ó lè dọ̀rọ̀ tó ṣe pé ó máa kẹnu dáadáa ọjọ́ ti tòní ọjọ́ ìjọ tó ṣe ń gbẹni láti kíyèsára láàrin àti olólùfẹ́ yín bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ mọ̀lẹ́bí ló jẹ́ ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ sa owó pàtàkì tiyan láti rí dájú pé àyíká yín wà ní ìmọ́tótó àyíká yín sì wà ní cool and àyíká yín sì wà very calm and serene ẹ rí dájú pé ẹ kíyèsára lọ́jọ́ tòní kẹ́ make sure pé kò sí wàhálà rárá nínú ilé lọ́jọ́ tòní ó ṣeéṣe lọ́jọ́ tòní ọmọ lè stress yín ọkọ lè stress yín aya lè stress yín díẹ̀ lọ́jọ́ tòní pẹ̀lú ọ̀rọ̀ sísọ lọ́jọ́ sí tòní ẹ mú sùúrù lò dáadáa kó má bàa sí wàhálà kó má sí ìdààmú ẹ̀yin tẹ́ ń iṣẹ́ láti ilé ẹ máa rí ṣe dáadáa láti ilé lọ́jọ́ sí tòní ẹ̀yin tẹ́ ti wà nílé tó ṣe é pé ẹ̀ ń lọ síbi iṣẹ́ ó dára kí ẹ pe ẹni tí ẹ fẹ́ pè yẹn tó fẹ́ ràn yín lọ́wọ́ níbi iṣẹ́ yẹn àbí kọ́sítọ́mà yẹn pè láti ilé ló dára ju kí ẹ lọ pè níbi iṣẹ́ lọ ọjọ́ tòní á lọ dáadáa tẹ́ bá tẹ̀lé àwọn tactics yìí ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ ẹ sì kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú ọ̀rọ̀ mọ̀lẹ́bí gbogbo ọ̀rọ̀ mọ̀lẹ́bí kọ́ ni kẹ́ dá sí lọ́jọ́ tòní o nǹkan tó bá sì ń ṣẹlẹ̀ láàrin àti olólùfẹ́ yín gbogbo ẹ̀kọ́ ni kí ẹ lọ fi hàn sí àwọn mọ̀lẹ́bí yín pé lágbájá ṣe báyìí tàmẹ̀dù ṣe báyìí nǹkan náà àfi kẹnu sí ni o kẹ́ kíyèsára púpọ̀ ẹ má jẹ́ kó escalate ẹ mú sùúrù lò kí gbogbo ẹ lè dá ìdáhùn lọ́jọ́ tòní iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ pàṣípò yín àti olólùfẹ́ yín lè rí bákan ire owó lè wọlé fún yín lè ní Magenta jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ oríire gbà ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe pé arìnrìn àti ẹ̀gbọ́n àbábúrò yín agúnrégé àwọn ará dáadáa ọ̀rọ̀ sísọ láàrin yín bàyà jagere dáadáa tó ṣe pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin yín ìrẹ́pọ̀ tó ṣe pé tó jẹ́ mẹ́ta tí ẹ ti ní ó ṣeéṣe kí ó wà láàrin yín dáadáa lọ́jọ́ sí tòní bákan náà sì rí ọ̀rọ̀ sísọ yín máa jẹ́ ọ̀rọ̀ tó ṣe pé ó máa dá ṣáká tásì fìdí múlẹ̀ dáadáa oyin á wà nínú ẹ̀ adùn á wà nínú ẹ̀ kódà iyọ̀gbọ́n á wà lẹ́nu yín lọ́jọ́ sí tòní tó ṣe pé tẹ́ bá ń sọ̀rọ̀ báyìí a máa rin àwọn èèyàn létí wọ́n máa ń pé lágbájá bó ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ nífẹ̀ẹ́ sí púpọ̀ ọjọ́ ìdára púpọ̀ kẹ́ fi ẹnu béèrè nǹkan kí nǹkan tẹ́ ń fẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni tẹ́ bá mọ̀ kó lè ṣe fún yín tẹ́ fẹnu yín polówó ọjà yín dáadáa tẹ́ fẹnu pọ́n sáfíìsì yín lé dáadáa ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé ẹ lè fẹnu ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ràn yín lọ́wọ́ dáadáa ló jẹ́ ọjọ́ ìtìjọ́ tó ṣe pé ó ṣe ṣe kí ẹ ní inspiration dáadáa kí ẹ láwọn ìdí àlórí rẹpẹtẹ tó sì jẹ́ pé àwọn èèyàn máa fẹ́ béèrè pé lágbájá wá kọ́ mi ní nǹkan báyìí lágbájá ràn mí lọ́wọ́ lórí nǹkan báyìí tẹ́ bá ní ipá láti ṣe fún wọn ẹ ṣe fún wọn lọ́jọ́ tòní ẹ fún wọn nínú omi ọgbọ́n àtòmí ìmú yín lọ́jọ́ tòní èyí máa jẹ́ nǹkan tó máa appreciate títí ayérayé ọjọ́ ìjọ tó ṣe pé àwọn inspiration tó bá ń wá fẹ́yìn náà ẹ lò lọ́nà tó máa gbà wọ́n yín lọ́wọ́ dáadáa ẹ má wulẹ̀ ṣèmẹ́lẹ́ léni ẹ má ṣọ̀lẹ léni ẹ má làgímẹ́tì pẹ̀lú èèyàn léni ẹ rí dájú pé interact pẹ̀lú àwọn èèyàn dáadáa látàrí interaction connection lè dìde àǹfààní lè dìde láti bẹ̀ ọjọ́ ìjọ tó ṣe pé ó dára púpọ̀ tó ṣe pé gbọ̀n kan máa lọ bó ṣe yẹ kó lọ kò ní sí stress rẹpẹtẹ púpọ̀ ju bó ṣe yẹ lọ gan níbi iṣẹ́ iṣẹ́ yín á lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára ire owó náà lè wọlé fún yín lénìí
orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tí kìí ro Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú, ṣùgbọ́n ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ fẹ́ náwó síta dáadáa lọ́jọ́ tòní o tẹ́ẹ̀bà kíyèsára tó ṣeéṣe káwọn kan máa wọ̀nyí lójú pé mo fẹ́ ra gbá mo fẹ́ ra kó bá bá aṣá sùn tẹ́lẹ̀ sì lè fẹ́ lídìí sí kẹfẹ́ náà náà àpá bákan kẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní ẹ̀ṣọ́ owó náà fẹ́ máa náà àpá ọ̀rọ̀ bí owó báyìí náà ló máa bá yín lásìkò yìí ṣùgbọ́n kò wá sí wá dá kẹ́kọ̀ọ́ ìtẹ́tí ní lọ́wọ́ kí wá lọ dà sí igbó kẹ kíyèsára lọ́jọ́ tòní nǹkan tẹ bá máa kó lé lórí ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó ṣe pé ó máa ní long term value dáadáa lọ́jọ́ sí tòní ni o kẹsì má dẹ́kun àti máa ṣàkíyàn ẹ má ṣèmẹ́lẹ́ ẹ má ṣọ̀lẹ́ lé ní ẹni bá ṣèmẹ́lẹ́ ṣọ̀lẹ́ nu yín lé ní ó ṣeéṣe kí ó má rí àǹfààní rẹpẹtẹ o látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń fi owó tẹ́fà wá ṣàkíyàn lọ́jọ́ tòní lórí pé kówó náà lè wọlé ó lè dàbí ìgbà pé àkélódé tí nǹkan padà wọlé ọjọ́ ìjọ tó ṣe pé lucky day ló jẹ́ tẹ̀lé fi ráǹfààní àti lè gbámú dáadáa ṣùgbọ́n tẹ́ẹ̀ bá tẹpá mọ́ṣẹ́ tẹ́ẹ̀ wà active tẹ́ẹ̀ grab opportunity lọ́sùn lọ́sì ó ṣeéṣe kí nǹkan náà kò fẹ́ mẹ́ẹ̀ lọ́jọ́ tòní fún ìdí yẹn grab opportunity dáadáa ẹ wà very active dáadáa ẹ polówó ṣẹyìn ẹ ṣiṣẹ́ dáadáa kárakára lọ́jọ́ tòní kẹ́ lè ráǹfààní àtòrí tó pọ̀ gbà mú. ọjọ́ tó ṣe pé ọjọ́ relief ló jẹ́ tó ṣe pé ẹ máa fi relief lórí àwọn kankan tó ṣe pé ẹ ti ń fẹ́ ṣe látijọ́ ẹ̀ tẹ́ ẹ̀ ṣẹ̀ láǹfààní àti ṣe lọ́jọ́ ti tòní owó máa wọlé fún yín lọ́jọ́ tòní ṣùgbọ́n owó náà ẹ fi gbọ́ àwọn nǹkan tó ṣe pé ó dàbí bùkátà lásìkò yìí nǹkan tó wà lọ́rùn yín gógógó báyìí pé nǹkan báyìí mo fẹ́ fowó ṣe òun ní kẹ́ fi ṣe lọ́jọ́ tòní gbogbo wọn ṣe fẹ̀lẹ̀ ṣe ẹni á lọ bó ṣe kó lọ fún yín bàṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára iṣẹ́ yín á lọ dáadáa owó náà lè wọlé fún yín dáadáa lénìí brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí